èmi ni first president ẹgbẹ́ man in the whole world. Àlàǹkèrè. Àjọ̀dún òkú wọn jọ sọ̀rọ̀ lágbájá wá tàṣí mi kéde náà tàṣí ẹ̀ ní mo rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Àlàǹkèrè o Àlàǹkèrè lètò Àlàǹkèrè. Ṣé rí iṣẹ́ fújì níbi kan ní tásùtọ̀ tó o bá rí nǹkan tẹ̀ ń jì ó lè ní ìdúró náà èyí sọ̀rọ̀ pé kò sí bójú gbogbo ń bẹ̀ àwọn gbogbo àwọn ọmọ tẹ̀rọ rí ẹ̀ wọ́n níbi tán fi lọ́wọ́ sí. Àlàǹkèrè. Fújì ìgbà tá a bẹ̀rẹ̀ yẹn kò sáàyè pé mo lọ gba máikrófóònù lọ́wọ́ ní fújì ẹgbẹ́ mi nígbà téèyàn alápàlà gbà mí lọ́wọ́ nínú ẹgbẹ́ ẹ̀dẹ́ ìjẹba. Àlàǹkèrè. lórí èèyàn tó jọ mí olóhùn mi lẹ́nu èyí fẹ́fẹ́ bí ẹni bẹ́ẹ̀ lóhùn ìyẹn ò lágbára father of them all ó ní nǹkan tó bá dé. ètò kan ní Àǹkèrè tó borúkọ mẹ́rin pọ̀ Àǹkèrè ẹkúnkún mẹ́niyẹn ní Àǹkèrè alátọ̀dá tún ṣẹ̀yọ Àǹkèrè ẹ̀sìnà tí ṣúgà Àǹkèrè. Ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí. Ọ̀kan pàtàkì lára àwọn àgbà onífújì la tún wà pẹ̀lú wọn. Tẹ́ bá rántí rẹ́kọ̀dù Wàsíù Àyìndé kan tí wọ́n ṣe nígbà tá a ṣètò fún bàbá wa Love Assist Lágége. Lára àwọn tí Wàsíù dárúkọ nù rẹ́kọ̀dù yẹn náà. Àkàngbé wa ìdí. Ajé àkàngbé ní dòde olórin ìyàgbọ́ máa lè yọ wáìdí àkàngbé rẹ̀ o olórin àgbọ̀ máyé tí orin ń bẹ òun bẹ fàṣà ń bẹ lọ́wọ́ wa ọlọ́wọ́ ọba ló fi wá mọ̀nà ṣáàlà ṣe ń dúpẹ́ orin o akọ́fújì lákọ́lá orin o nípa wa o. Orí o máa nípa ẹ̀fọ́ jíjẹ kì í gúnugún. Òkú jíjẹ kì í àkàlàmọ́tò. Orí o máa nípa wá. Orí o máa nípa wá. Báwo lẹ̀yin ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ wọn? Báwa ní kékeré èmi jẹ́ ọmọ bíbí Aláàjì Wájà fún orúkọ mi. Ọmọ bíbí mi nígbà. Báàmì ó jẹ́ bàbá Sáìdì Òṣùpá tó ń tẹ̀lé ìṣẹ̀lẹ̀. Bàbá Sáìdì Òṣùpá. Bẹ́ẹ̀ ni mo sọ fún ìlànà ìjìnlẹ̀ tí ó pẹ̀lú Aláàjì Dáúdà. A lọ sí competition láti péré tó ẹ̀ láti àdúgbò ọ̀tẹ́ bá tí bá mọ ìbàdàn dáadáa láti Ìtútàbà lọ sí ìdí kan ní ayẹyẹ bí a ṣe jọ ọmọdé tó máa fẹsẹ̀ lọ síbẹ̀. Nítorí pé láti kékeré èyí tí nípa sí wọn kò bá àwọn onímọ̀ òdíje lókè ní kí àti rò pé wọ́n fẹ́ àwọn táwọn ọmọ ẹ̀sìpẹ̀tì wọn nígbà tó sáré fẹ́ẹ́ pàtàkì náà. Èmi lọ́lọ́mọ fún ọkọ̀ mi ọlọ́run tí wọ́n fún mi lórí tí mo lè fi gbé. Ẹ fi gbé ìgbà tẹ́ ń sọ ìyẹn ti dárúkọ bàbá tó bí Sáìdì Òṣùpá. Bàbá Sáìdì Òṣùpá olórin ni wọ́n. Olórin Òṣùpá àlùkì. Òṣùpá àná bíi bẹ́ẹ̀. Bàbá mi mọ̀ṣù ní tó kọrin Àkànjí nípa yẹn tó jẹ́ ògbérí ọ̀gá àwọn barista ló jẹ́ ọ̀gá àwọn epo àkàrà ló ń jẹ́ ńgbà náà. Aláàjì Dáúdà fún contemporary Ṣé fújì náà ni bàbá Sáìdì Òṣùpá? eré àtúrí irú Dáúdà Aláàjì Dáúdà méjì wọn kò tí sórí ẹ̀yà mọ̀ ìgbà Wéré làwọn náà kọ. Ẹ wá bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ni ìgbà tí máa dé òkú nígbà kò sí níbi 1971 níbo lẹ dé sí ìtọ́. náà ìgbà tí wọ́n bá wéré lẹ̀ mi tí jáde mi tí ní báńkì mi tí kọrin rárá Nípa orin abẹ́lé orin àgbólé làǹtọ̀. ẹ wá dé sípò 1971 ẹ̀nà mi lọ fún bẹ́ẹ̀ ni ládùúgbò Mákòókò àwọn olè bá ń bẹ̀ tó ń jí wéré náà. wọ́n tèmi tó tí mo mọ̀ pé wọ́n jẹ́ bí ọ̀gá ní bàbá ní ṣe rìn kódà àmọ́ owó barista ẹgbẹ́ tí barista ti kiri àmọ́ owó barista òjìbó barista tó pé àmọ́ owó barista ní àwọn ìlú 1966 láti bẹ̀rẹ̀. So wéré tí àmọ́ owó barista yẹn gbé ní òun lè fi wọ́n pè ní orí olówó Orí
lówó àti bẹ̀rẹ̀ tí o bá ti fi bí ọ̀sẹ̀ méjì a máa bẹ̀rẹ̀ application ní àsìkò tí mi sọ àwọn tájọ jẹ́ contemporary àwọn ìgbàgbọ́ kan ní ẹ̀sán ìdí òun bàbá rẹ̀ ní àmì Sunday àìsí bẹ́ẹ̀ pàrọ̀ ìpínlẹ̀ bàbá ronú àwọn àkókò èèyàn dá sábà àti ìwé ńlá bẹ́ẹ̀ láyé ìpọ̀lẹ́tì bàbá ronú náà láyé bẹ̀rẹ̀ sáà wọn alájú ló bá sí wọn ìbẹ̀rẹ̀ gẹ́gẹ́ ní lẹ́yìn tí mẹ́ta náà wọ́n tó ní ìdìbò ọ̀tọ̀ nínú ọ̀tọ̀ yẹn lọ́wọ́ tí ó jáde sí àwọn tí mo rí pé àdéjẹ́ contemporary gbà ní wàá bí lọ rí kọ́ wàá bí lọ rí pé tí ìdẹ̀sọ pé owó ti ń súnmọ́ bíi 70 báyà bíi 74-75 bí wà nílò ìjà tó rẹ̀. báwo lè ṣe máa bẹ̀rẹ̀ sí ìgbà tẹ́lẹ̀ kò wọlé lẹ́kọ̀ọ́ kan ṣe ìgbàlẹ̀ wá ṣèjẹ́ 73 ṣé barista náà dàbí sí barista ní síbi tó lè gbé lọ gbogbo àwọn sàkálà gbadé tí wọ́n ń pariwo àwọn kìnnì jọ́lì làwà ní fàájì lórúkọ kìnnì fàájì fújà ajá ṣe fújà bí ìpè ọmọ ìkú náà pé ká lọ ṣe fàájì ká ṣe fújà kò sí ètò pé orí ẹ̀ ní fújì ìgbà kò sí ẹgbẹ́ sàkálà gbadé ẹ̀gbọ́n ní barista mọ́ wọn alájí kàsáàgì ẹ̀gbọ́n náà jẹ́ fún barista tó rí ẹ̀ barista ló kọ́kọ́ start bẹ́ẹ̀ níbikíbi àti lẹ́yìn ìyá ìdánwò ìdíjọba pé lẹ́yìn táwa mọ̀ àwa náà sì pé èrò tí mo fẹ́ kọ́ mọ̀ mo fẹ́ tèmi náà ní báyìí mo ló máa mú ní pẹ̀lú ní àròpé tí bóyá tí n bá fún lágbájá bóyá ni màá fi ní start òun ló ṣọ̀pọ̀lọpọ̀ olóògùn èmi tẹ bá wo rẹ́kọ̀dù fún 1985 tí alájí barista ní ìyànda sáwà bà fọwọ́ ní ajéwà yìí di ní àkàngbé ní Ìbàdàn sárédé wọn abẹ́ àwọn pẹ̀lú alájí wọn dọjọ́ òkú wọn jọ sọ ní lágbájá bá àsìmí kéde náà ta sí ẹ ní mọ rẹ bẹ́ẹ̀ ni mo sọ fún yín orogún òwò pé káàdé tún tajà ẹ̀rọ pọ̀lẹ́ntì àti barista bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tá pèpè kábi ṣeré tó wá di orúkọ ìyá mi ìlú bàbá mi padà mi tàfàlà mo fi mọ́dà mi tàfàlà ó wà nínú láì tó ṣe nípa láti ìbẹ̀rẹ̀ lọ náà ni ọ̀rọ̀ pé òfin mi lọ ebi pọ̀lẹ́ntì sọ lẹ́yìn tí barista fún mi pé barista ló wá bá àwọn lábẹ́ máa ṣeré máa ṣe practice mo lóògùn tí mo bó mi ṣe tó mú sí wá kọ lẹ́tà ni sí ọ́fíìsì ẹ̀sùn ọ́fíìsì ní sọ́dọ̀ pé pọ̀lẹ́ntì tó yá ṣé máa jẹ́ ká máa ṣe kínní owó wà bẹ́ẹ̀. kí ló dé tí barista pẹ̀lú ẹ̀ ìbẹ́ yìí ló ti wà. mọ̀ kó tó wà kù ṣé mo rí i pé wọ́n ní ẹni tó bẹ́ẹ̀ni àdálájì lájì lọ́ba sí bá ṣe súnmọ́ra wa àǹfààní kan ò lè dé yé sí kí n tó pará àtàwọn ọmọ ọkọ̀ pé lágbájá kí n tó bá gbà báyìí ṣé ọ̀nà sáà ló ti wà láàrin pọ̀lẹ́ntì àti barista. 1977 mo rántí pé òde kan pẹ̀lú àtàlájì barista nígbà tó déwájú mi ó bèrè àdúgbò ìgboro wà ó dé kó náà wà ní láàrin ẹ̀sìn àdúgbò ni wọ́n ń gbé bóyá fàṣà àbí nǹkan tó ń gbọ́ lẹ́nu mi ló jẹ́ kí àwọn abẹ́rẹ́ torí pẹ́lú tó ṣe pàtí yẹn èèyàn aláàjì Buhari ọlọ́tọ̀ tẹ̀lé fún recognition ló ti wà dá ọ̀tún gbogbo nǹkan wà ńlẹ̀ aláàjì wáìdì àpè and the skin ẹ̀yìn lò sí mo kọ́kọ́ jẹ́ fújì replanners fújì replanners náà plan ní dáadáa tẹ́lẹ̀ náà. plan ní dáadáa náà plan ní ṣe barista fún mi ní ọ̀dọ̀ tèmi ṣé mo rí pé pẹpẹ là ń lù dáadáa pẹpẹ ìdòwúyà ìsàkárà fẹ ìdòwúyà àwọn instrumenti kékeré ṣé mo dá sáà ní ìyẹn láàrin plan wọn náà àwọn tó péye kápẹ́sì so later wọn lè fi ká lọ sọ fújì kí ló dé tẹ kó ní rí plan náà. àwọn tí àwọn ọmọ tajọ àwọn band boys nígbà kékeré wọn yà ní ta ló kó wọn lọ. ẹni tó wà fún mi pé ọ̀gá eléré tó bá ti wà tí ò bá ti pọ̀ tó àwọn lórí àwọn boys ṣe mọ̀ wípé bẹ́ẹ̀ bá lẹ́nu lórí báńdì ẹ̀ kò sí bó ṣe lè rí ìjà máa ṣẹlẹ̀ pé owó ní
pé ìdẹ̀ ní problem ni pé tí n bá ti dé látòdé tó bá ti bọ́ sásìkò àṣùbà mi láti lọ kí mi problem tèmi ni ẹ o mo fi wọ́n lẹ̀ kí tó dé wọ́n ti kú gbogbo wọn. ṣẹ́ẹ̀kì ń tọ́jú wọn ni. mo fẹ́ sọ yín pé nínú àwọn àgbààgbà ilé mi ni mo fẹ́ sọ yín pé mo ṣàṣọ àwọn ọ̀pọ̀ yìí because mi tó ní àpótí owó wa tá a bá ti tán bá ti pawó sí tá a bá ti gbé dé èmi náà nínú àwọn boy band boys náà ni ó yẹ ìjókòó tó ń jókòó báyìí wọ́n ti kọ́kọ́ wọlé sísítẹ́ẹ̀mù ìpè sí mẹ́ta káwọn ọmọ ẹgbẹ́ tó méjì ẹ̀fọ́ ẹ̀rọ nígbà tó di pé àwọn owó gba irinṣẹ́ owó náà bá tẹ̀lé náà ló pè é tí lọ ṣe é lábẹ́ 250 naira. àti 300 ìjẹ́ gbogbo 300 naira. bẹ́ẹ̀ ni ìjẹ́ gbogbo. so pé báwo ni táyé báwo ni ọ̀rẹ́ ṣe rí báyìí eléyìí ìtàkùnlé eléyìí ìtàkùnlé ìwọ captain àti ẹni tó di assistant captain yẹ ká ṣe báyìí níta máa ṣe ní pé ṣẹ́rí tá bá ti mọ̀ sí ìjọba ti dé ẹ̀yìn nìkan ẹ̀yìn méjì yẹn nìkan àwọn tí wọ́n wá ti wí pé àwọn òní sílẹ̀ bẹ̀rẹ̀ kò ṣe nípa ìfẹ́ dídò jẹ́ pé sísítẹ́ẹ̀mù tí wọ́n ń lò yẹn kẹ́ẹ̀mù ó ti dùn mọ́ torí mo mọ̀ pé jọ́ ẹ̀ kì í ṣàkóso. so ẹnìkan wà náà bọ́ ṣe bọ́ tó dé wípé ọmọ yẹn very fún ẹ̀ bọ̀ ṣẹ̀kẹ̀rẹ̀ báyìí wọ́n bá wọ́n á sọ fún mi lẹ́yìn iṣẹ́ mọ̀ ọ̀rọ̀ ẹ̀ tó bá jẹ́ ọ̀gá ẹ̀ ilé rẹ̀ láti kékeré náà tó fún wa ní ọgbọ́n pé láti kú ìwà wọ́n nǹkan ní ìṣòro lẹ́yìn ìgbà táwọn yẹn wọ́n wá rúbi sáré pé ó kẹ́ máa lọ a máa lọ táwọn tó ń lọ máa lọ àwọn nǹkan díẹ̀ ta fún wọn àná òun fún ìtùnú bá fún wọn àwọn náà. ẹ̀yin ìtànú wa lọ. wọ́n ti pẹ́lú mi padà sábẹ́ wọ́n wà lọ lápẹ́dọ̀. báwo lẹ ṣe wá kàn bá ń lọ ìsìn yìí. sọ̀rọ̀ sẹ́wọ̀n yìí pé bá a ṣe wà délé fọlọ́ wà lóde ọ̀pọ̀lọpọ̀ ló máa ń láti pẹ́ tó mẹ́tọ̀ sí ní ìṣẹ̀lẹ̀ láti jọ ọ̀nà báńkì. ìgbọ̀dá wáìkì sì ní súnmọ́ wọn a máa ń ra títí dọ̀la tó ń bá wọn sí ọ̀rọ̀ wáìkì àjàó bẹ́ẹ̀ ni. but fíjì kọ́ làwọn. àwọn ọ̀pọ̀ bíbí ẹ̀ mọ experience díẹ̀díẹ̀ náà máa ń wá látọ̀dọ̀ àbúrò tó bá ti dìbò lọ. tẹ́ ẹ bá máa mú àwọn bọ́ọ̀sì àyè bọ́ọ̀sì tẹ tí ẹ bá nífẹ̀ẹ́ láti bá mi ṣeré by the condition by the condition. mo bá ti tẹ́ yín lọ́rùn láti máa ṣe. because lórí ẹ̀bùn ìtọ́nà bá ti fún lẹ́bùn mi tábà pé mẹ́ta ní ìsìn tí bá kọ́ yé pé ìpè báyìí ní kẹ́kẹ́ sórí mi ojú mẹ́fọ́. yàtọ̀ sígbà mo nílùú tẹ́yìn bá ti mástà nǹkan tí mo sọ fún yìí táwọn onílù máa ọpọlọ tí mo lò sí ọpọlọ tẹ́mi máa kọrin sí tí ó bá lò tí wò ní dàrú tí mi ní gbó ọ èmi ni mo mọ̀ tí àwọn ọ̀dà sáǹdì sí so nǹkan tí n bá lé lẹ̀ làwọn máa tẹ̀jú mọ̀ so nǹkan ó ṣe pé mo kọ́ wọ́n rí plan yẹn wá di calypso yẹn kí ló mú yẹn náà wá. ní àsìkò yẹn ẹgbẹ́ kálukú ló ń refine fújì. bí àwọn olówó àgbà yẹn tó ń refine fújì wọn tẹ́yìn náà fi rò pé ẹ jẹ́ kẹ́yìn náà lọ calypso. bí 1984 lọ́gbẹ̀ẹ́ Wàsíù ìjọba àrísítà ló ń jẹ́ òun náà yìí síta lọ́sọ. Wàsíù ti sùn. bẹ́ẹ̀ ni ara àwọn míì náà tó jẹ́ pé àwọn náà change style ìròyìn kíni tó lè yẹ pé àwọn ọ̀dẹ́dẹ́ ọ̀pọ̀ tí wọ́n. calypso yẹn lè wá ń jẹ́ dé. calypso yẹn náà ló ń jẹ́ dé. wà á dí àkànbí and this fújì calypso. náà nígbà tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ti wá wọ́n ṣe fújì kan yìí àdúgbò wo lẹ́lẹ́ èbúté mẹ́ta ẹni bàbá Rẹ̀mí Àlùkò náà ẹjọ́ wà nígbà tí Rẹ̀mí ti bẹ̀rẹ̀ sí kọrin fújì nípa bẹ́ẹ̀ fún iṣẹ́ wọn ní Rẹ̀mí Àlùkò bẹ́ẹ̀ ó tiẹ̀ sọ ó ní dájú ń sọ tójú wọn rí. nọ́mbà one náà ṣe fẹ́ kí n kọrin rárá wọ́n fẹ́ kí n kọ fújì ó sọ pé ẹni tó lọ máa ṣiṣẹ́ orin ó lọ máa ní iṣẹ́ ayé níṣẹ́ orin níṣẹ́ orin dáàdì yín sọ bẹ́ẹ̀. sọ bẹ́ẹ̀ fún mi pé ó ní ẹsẹ̀ máa ti ń. akọrin kan nígbà tí ó ní òkè gbé mi òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn àrísà ṣe ń pẹ̀lú fún lórí èèyàn tó jọ ní olóhùn mi lẹ́nu èyí fẹ́fẹ́ bí ẹni bẹ́ẹ̀ lóhùn ìyẹn ò lágbára father of them all but ó ní nǹkan tó bá dé ó ní nǹkan tó bá dé sábà wọn lọ ṣe ilé láì wò nígbà wọn lọ bọ̀ sínú ọ̀rọ̀
àti sábà ní ẹ̀gbọ́n tó fẹ́ àgbáyé Tájú Àlàdé sí wà lọ́dọ̀. Àlàdé ti Barrister. Mímọ̀ ṣe rí iṣẹ́ fújì níbi kábí tásùtọ̀ tó o bá rí nǹkan tẹ́ ń dì má jẹ́ pẹ̀lú ọlọ́mọba tó bá wọn ọlọ́mọba mi láti sìn Téyìn ò bá tẹ́ǹdì. bẹ́ẹ̀ ni kì í sọ̀rọ̀ pé kò sí gbogbo gbogbo àwọn gbogbo àwọn ọmọdé rẹ̀ rí ẹ̀ wọ́n níbi tán belong sí tó wà belong to any people tonight ó ò lè ní ìdílé wọn. Kẹ́mi Yẹra Mọ́nì ti sọ̀rọ̀ eré o. lónìí tí ó wà níta tí ó lògùn àfi tó bá gbọ́ kọ́. dọ́wọ́ bá ṣoògùn wọn lè jẹ wọn lè gbọ́ wọn. ẹni bá máa jẹun gbẹngbẹ láti lè fún gbẹngbẹ àwọn náà tilẹ̀kùn. Wọ́n tilẹ̀kùn ní. Àwọn kan tún wá níṣẹ́ fújì wọ́n níṣẹ́ ayé. gbogbo eléyìí táwọn wí yẹn èyí tí wọ́n bá tí wọ́n ń sọ ni nǹkan téèyàn mọ̀ tó bá dáàyàn lójú kò ní dààmú lórí ẹ̀. Àdúrà lẹ́yìn mọ̀. èmi mọ̀ àdúrà. ṣe rí wọ́n ní àgbàlejò ìlànà ọ̀tẹ̀ tó bá máa ṣiṣẹ́ fújì ó gbọ́dọ̀ ṣoṣo. Ẹ̀yin náà sàn lọ́wọ́. ó ní ọmọdé ìgbàgbé wọn wò ó ìgbà ẹranko ìdènà ọdẹrọ ẹkùn bá ẹranko gbogbo ọlọmọ yìí pé ní tí wọ́n bá fi tó bá fi nǹkan àìsáré ṣe fún nǹkan jẹ́ pé nǹkan nítorí tó ń yẹ fẹ́ ṣe lágbára. Tẹ̀mọ́dènà dé wá o ìgbà ẹranko. bẹ́ẹ̀ náà láti máa ń pọ́ nígbà wọlé láti lè tẹ́lẹ̀ náà. ẹgbẹ́ nǹkan tí mo sọ àwọn tí mo sọ pé àwọn náà rí nígbà táwọn náà rí pé ojúbọ̀rọ̀ bọ́ ọmọ lọ́wọ́ òkú wọ́n ń jáde òyìn sí o. Ẹ sọ̀rọ̀ rẹ́kọ̀dù Barrister kan pé òkúta wẹ́wẹ́ kí ló bá yìí wá. wọ́n ń ṣe lọ́wọ́ táwọn àgbàlagbà wọn ṣe. nígbà tí ìdúró tó lọ́ọ́ sọ wọ́n sọ fún ẹni pé sọ̀rọ̀ yìí síta tó bá wá sọ síta ó ti tó tó. Ìbálẹ̀ ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Mo ṣe rẹ́kọ̀dù ní 1976. Kí lẹ̀ pàkọ́lé ẹ̀? Remembrance of General Muritala Muhammed. Head of State. Ta ló pa Muritala? Inter. Ṣẹ̀dẹ̀ fọ́ sínú orin bẹ́ẹ̀. Báwo lè ṣe kọ́ ẹ̀jẹ̀ rántí 1976 àti that's 49 years ago. Ìjọba Muritala máa tún wà jẹ́ ìyára mi. Wọ́n wọlé iṣẹ́ tí ò bá ẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ò wọ́n fún ẹ lórí ìtayà compulsory retirement. Bẹ́ẹ̀ ṣe ṣe ń gbà yẹn nìyẹn. Èwo ni kejì? Mo ṣe kejì 1990. Kí lẹ̀ pàkọ́lé yìí? Ẹ ṣe bàlá àkọ́kọ́ ìṣẹ̀wá sílẹ̀ kejì. Mo ṣe bá àgbà lémi ó, mo ṣe bá àgbà. Mo ṣe bá àgbà lémi ó, mo ṣe bá àgbà. Ìdí tó láyé ẹjẹ́ ń rí èmi ṣe, mo ṣe bá àgbà. Barrister ní ó dọwọ́ àgbààgbà lónìí ó dọwọ́ àgbà. Èyí tó láyé ta ló kọ́ ju tiẹ̀ lẹ́nu. A máa ń yára ọmọdé lọ́gbọ́n kó yá gbàlagbà àgbà náà lọ́gbọ́n. ọmọdé. Mo láwọn orin dáadáa táwọn Barrister kan lù. Orin máa ń wọnú ra wọn. Barrister náà tiẹ̀ bèrè bí kò sẹ́ni tó mọ́rin bá sáyé o. Nígbà yíya náà bí ìníṣẹ́ ni wọ́n ti ń kọrin yan àwọn èèyàn ní gidi. Nígbà láti mẹ́rin ibi o ni wọ́n ti ń kọrin. Ẹ̀bùn Ọlọ́run lókè tààlà adédè ayé. Àwa wà kọrin ni nílé Àyìndé. Ilé Àyìndé ló pé o. Ní mísíkì. Àlílé Àyìndé nìkan kò. Ṣó wà ń lé Àkàngbé náà? Mo kọrin ọmọ bàbá ẹ̀ má jìnnà sí ọ̀tá Ó ṣòwò orin máa ń wọnú ara wọn ni. So ẹ kọ́kọ́ ṣe Muritala ní 1976. Ẹ ṣe wàá ṣe bàgbà ní 1983. Lẹ́yìn yẹn kọ́ sà. Ẹ fọwọ́ ṣàgó. Kí ni ẹ ń wo táìmù bá? Orin. Bẹ́ẹ̀ni, rẹ́kọ̀dù náà. Ẹni pé Rẹ́kọ̀dù yẹn ò jáde lọ́la. Miss Time bẹ́ẹ̀ àṣé kò wá ń ṣe time lẹ́gbẹ̀ẹ́ jáde náà kí ló ṣẹlẹ̀ àbílẹ̀ pa. Tó bá fún pẹ̀lú rẹ́kọ̀dù sàn ní olóyè. Rẹ́kọ̀dù mo ṣe rẹ́kọ̀dù. Àwa mẹ́ta ló ṣe rẹ́kọ̀dù. Mo ṣe rẹ́kọ̀dù fún àtàwọn ìdí ẹ̀. Mo ṣe rẹ́kọ̀dù fún Wálé Abẹ́òkúta. Mo ṣe rẹ́kọ̀dù fún bọ́ọ̀lù kan. Bọ́ọ̀yẹ ìjọba ìlú tíátà. Ìtúndé ìgbẹ̀yìn. Lára àwọn tó tà ń sọ fún mi.
àwọn tó ṣe rẹ́kọ̀dù wọn kì í ṣe onífújì mo tún wá súnmọ́ ẹ tó èmi níta late 1990 ṣe rẹ́kọ̀dù yìí bẹ̀ ṣe rẹ́kọ̀dù ló máa jáde ní April ní 1991 91 92 ó dàsìkò yẹn mo kò rí pé ó yàgbẹ́ ní pé problem tí business wọn sọ pé òun ló ṣe sọ pé ó ní lọ́ọ̀yà tó sọ pé owó tó ń lọ ní àtẹ̀lọ́mú tó rọ̀ iṣẹ́ ò tí jáde àwọn sọ pé sọ pé àbí tó rò lágége mímọ níbi nìkan bí apalọ báyìí láti lọ bá ìṣọ̀lẹ̀ mo ti sọ fún ìdílé máa ń gbà mí pé àwọn wá tọ́jú wọn tó wà ní ìrìlẹ́sì orí báyìí ni wọ́n máa ń tọ́jú nígbà ìṣayé wọn á rí ìrìlẹ́sì fún wọn tó bẹ̀rẹ̀ sí ọkọ̀ àpárá títí. Wọ́n jẹ́ mi pé tọ̀wọ̀ tàbí ẹni bá ti tó ti ìpínlẹ̀ táwọn fẹ́ǹsì lẹ́kọ̀ọ́ mi jáde ìjọ tá a bá ṣe náà sùn àwọn ọ̀kan lóru àwọn onílọ́yà ń sọ pé ìwọ̀n kò tó lóru sí i. ẹ̀dùn náà ṣe stein yẹn ni lẹ́kọ̀ọ́ méjì lè ṣe tó jáde lẹ́kọ̀ọ́ méjì náà ṣe tó jáde kẹta ní jáde. ó yá ló mọ ohun ojú rí kọ́gbọ́n nínú ohun ojú rí aláǹgẹ̀rẹ̀ lẹ́tọ̀. bí òsì rẹ́kọ̀dù ṣàǹlòdì eré. ó ṣe pílẹ̀ pé alọ́jà àbátí ọ̀nà ìdásílẹ̀ ó ṣe ìfọ̀mọ́lẹ́ṣọ̀ àbátí ọ̀nà. ọ̀pọ̀lọpọ̀ ìgbómọdé ní ti máa ṣe bẹ́ẹ̀ ṣe wà rẹ̀. ó lè láti ẹ̀kọ́ jáde náà àjọ̀mọ́ àti bímọ ó ṣe ṣe kára àwọn kan tó wù wá ní wọn náà sí pé pé bàbá ṣóorin wà sí kára àwọn fẹ́ gbé wọ studio. àwọn pọfẹsọ bẹ́là ó lè tí ó jáde náà nínú ọmọ bẹ́là. bẹ́ẹ̀ sí torí ọ̀rẹ́ mi nínú àwọn ọ̀rẹ́ mi sáré bàjẹ́ bàbá wa wà ilé àkàngbé èyí nínú ọ̀rọ̀ kan tẹ́ ti sọ tí mo ti náà ti bẹ̀rẹ̀ ẹlẹ́ni tó bá máa ṣiṣẹ́ ìfúkì náà gbọ́dọ̀ dira ṣé wàá sọ pé yìí ò dira kàkà jì torí pé nígbà tí ìjọba sí kọjá kádàrá o àwọn oníṣòwò kọjá kádàrá o kádàrá kò ní ìta ṣe ṣe pé bóyá mímọ̀ ṣe wọn ní kí ṣe mímọ̀ ṣe pẹ̀lú tó ń ṣe ẹ̀yìn wọ́n ṣe kọ́ pẹ̀lú tí ò ń ṣe. ọmọ bàbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ọmọ bàbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ara wájú ẹni nírí èrò ká ní tẹ́lẹ̀ níta ọ̀tá pọ̀ o ìkarajò ká má mọ̀ padà ọ̀tá pọ̀ o ọ̀tá pọ̀ o ọmọ bàbá ẹ má jìnnà sílé ọ̀tá pọ̀ o ẹ̀dúṣẹ́ bá ipò àkàrà ṣiṣẹ́ ni mo rí àwọn nǹkan ẹ bá ń gbórí ipò àkàrà. Ìgbà tá a bẹ̀rẹ̀ yẹn, mo sáyè pé mo lọ gba máikrófóònù lọ́wọ́ ní fídí ẹgbẹ́ mi. Àwọn ò tó bẹ́ẹ̀ bó bá kó ìjẹ ọ̀nà fún abẹ́. Ẹ̀yin náà lè bá máìkì lọ́wọ́ lọ́ba sísì gbà. Àsùnmọ̀ àti ẹ̀sùnmọ̀. Ògiri láti ń wúra àti ẹ̀. Àtọ́gbàgbọ́ mo lọ plé ní kejì kéwù, mo lọ plé ní sẹ́yìn àpàdé wa lójú ọ̀nà ni. Ìṣe pé kí wá lọ agbó pé ẹgbẹ́ máìkì wa. Ṣé bọ́ọ̀lù ẹni yẹn? Ọ̀rẹ́ òdùn débẹ̀. Ọ̀rẹ́ òdùn débẹ̀. Ṣé ẹ̀sìn máìkì ni? Mi ò mọ táwọn ṣe sí máìkì èmi ò. Kí ló adétẹ́rù ń bẹ̀ yín láti gbé máìkì? Nítorí ìta àti rí nítorí ìrìn. Ìdí dìbò lẹ rí fọ̀rọ̀ máìkì. Mo rí ẹni tó gba máìkì àwọn olóòrùn. Nígbà téèyàn alápàlà gbà mí lọ́wọ́ nínú ẹgbẹ́ ẹ̀dẹ́gbẹ̀rẹ̀. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹnì ṣólọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ní fọkànbalẹ̀ wà. Ẹni tó gba máìkì
ó ti délé tán kó tó bẹ̀rẹ̀ sí máa pè ó rí pé nǹkan bá àwọn níbi tóun ti lọ ṣeré ṣé ti fújì àti fújì náà ni lórí bọ́ọ̀gbà náà bẹ́ẹ̀ ni ẹ̀rẹ́ àsìkò yẹn ìrẹ́pọ̀ ti wá sí ó ti wà sí. àdáwọn Òṣùpá Súmà Àtàwéwé Màláíkà wọn jọ ń kọ́ ọmọ olùkọ́ tó ń fẹ̀gbẹ́ gbára wọn nígbà kò sí irú ẹ̀ tẹ́lẹ̀ kò sí irú ẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mọ̀ pé ẹgbẹ́ fún màtáwà dálẹ̀ àwọn fi máa kí kó lù wọn. ṣé ìwà náà tó dá fún màlẹ́. mi ò sọ pé mi gangan mo dálẹ̀ àwọn èmi náà wà nípàdé torí bí wọ́n ṣe bí àwọn bàbá ṣe ń ṣe mítìnì Agége wọ́n fọwọ́ ní information lè tẹ̀ mẹ́ta. ìjọ kan náà wọ́n sọ pé afẹ́ lọ búrẹ́dì Lagos state fúnra kò sí state ńgbà yẹn zóònù ní kálukú tí ń ṣe tiẹ̀ zóònù. àwọn wo lẹjọ wà ń bẹ̀ ń gbà yẹn tẹ́ ẹ dá fún màlẹ́. dádùúgbò tèmi àjẹsàfẹ́ yẹn òun lọ̀gá òbíṣẹ́ bàbá olùgbésẹ̀ rẹ̀ wà. àjẹsàfẹ́ yẹn ṣì wà sí àjẹsàfẹ́ àjàdípọ̀ mọ́ láyé ní ọ̀dẹ̀ ìjàdí aláyé orí adé Kàrímù Àyìndé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dà ìlú ọ̀tọ̀ Fáǹsì Ayálà ń kọ́. Agége làwọn wà sáàjì ọ̀dọ̀ wọn àti ìlú Fáǹsì Ayálà àwọn àjọ wà nínú wọ́n ti wà lára àwọn bí òtí nínú àjọ wà lára tí bàbá jẹ́ adviser èmi ni first president ẹgbẹ́ fúnma ní the whole world in the whole world. bẹ́ẹ̀ lẹ́yìn tí Sàkáwọ̀ lẹ́yìn Sàkáwọ̀ Shadow lẹ́yìn Shadow sensation ló wà bẹ́ẹ̀ sí ẹ̀mí sensation adẹ́gùn fún wa. Fúnma unit Adé Aráyọ̀ àwọn òdìdí wò lẹ́nu òṣìṣẹ́ fún ìṣẹ́ bá ní. Láwánsì ẹni tó dé máríjà lórí ayé tó yà láti sọ ó wà ní ọmọ ìlànà sọ́kà. máríjà wọ́n wá bá mi ó plé ní Puma Club ní popular ní tìmẹ́ta ní ti conference every Thursday àwọn ìwọ́n láti abẹ́ àwọn ìwọ́n láti ní Puma Club yẹn. bẹ́ẹ̀ látàjú nípa ní Puma Club pé àwọn fẹ́ kó ṣe lébọ̀ rí àwọn ọmọ láwánsì lórí òbí tó tìrì káwọn ìjọba àwọn ọgbẹ́ láti náà lórí ìtàwọn èmi àti bàbá yẹn ti sọ pé mi ò lè gbà tẹ̀lé táwọn. Thursday tó wà máa tẹ̀lé láti ẹ̀wà lásán pé a máa ṣe láti Saturday wọ́n wá jọ Thursday àti ìpínlẹ̀ ìtura èmi ò tí ì lè play wọ́n bá láti sọ pé wọ́n wá pé 3,000 pounds bẹ́ẹ̀ ọ̀gá ẹ̀ tó lóun gba 3,500 fún mi mọ̀ nǹkan kan gbogbo ìgbà tó gbowó yìí débi pé receipt tá a máa ń lò tá a máa fún àwọn customer tó bá gùn kéré fún àwọn ìsìn pé ìpínlẹ̀ ìpínlẹ̀ tó ń lò púpọ̀ tó bá wá sí ilé ìlú. ọmọkùnrin láti lọ sí Makoko létí ìgbé sílẹ̀ àwọn obìnrin wọ̀ pé wọ́n fẹ́ gbé ní ìsìn sẹ́mọ̀ obìnrin àwọn fẹ́ gbé ní ìsìn wọ́n dẹ̀ táwọn bá rí receipt àwọn olùkówó lẹ̀ ìyàwó bá lọ gbé receipt tuntun tá a ti gbọ́ kàn rárá. Gada yọ kan ẹnu lórí police station. Gada receipt fún ẹ ló gbé mi ní prison. Police station ní prison. Police station náà ní kámádé tí mo wọlé ìwà tó ṣe wà prison náà nìyẹn. Owó tẹ́ gbà. Ó ti ní ìgbà. Ó wà níjọ pàtì. Ẹnìkan wá pè. Kò tí ì sí ẹ̀rọ alábùkà. Wọ́n á gbàyà máa lò fóònù onígbàrá láì pẹ̀lẹ́ ní ìpínlẹ̀ kí n try possible best pé pátì kan tó ń fẹ́ náà fẹ́ ṣe ní láwánsì àwọn eléré méjì náà fún bọ̀bọ̀ yẹn pé wọ́n pè tí ọ̀gbẹ́ni tó pè wá fún wọn sọ pé irọ́ wà nítorí wọn ṣe bẹ́ẹ̀ yẹn ní pé ó já eré yẹn gbà pé nínú láti lọ sí. wọ́n lọ ṣeré tí owó ẹ̀ kò possible now
ó bá tiẹ̀ wá tó wá dọ̀rọ̀ polisi àbó dọ̀rọ̀ kóòtù rìsíìtì mi ò ní sùn sí nǹkan nípa tèmi ò dé pé mánéjà ti lọ pẹ̀lú gba rìsíìtì ìyàwó náà ò sọ fún mi níjọ́ kejì pé tí mo délé pé mánéjà yín wá gba rìsíìtì o ìwọ lọ sí Ìbàdàn lọ́dọ̀ mọ́dà mo padà bọ̀ láti Ìbàdàn ẹ̀gbọ́n ibi tí n ti máa bọ́lẹ̀ ẹnu mọ́tò ní bọ́ọ̀sọ̀ọ̀bù post office níbi tí wọ́n ta máa lọ sóyún ibẹ̀ lọ iwájú ọ́fíìsì ọ̀dà táyọ̀ onígbẹ̀dún yẹn òun ṣe kú bẹ́ẹ̀tì lọ́fíìsì yẹn tọ́tọ̀ tó wá ló ti ń gbàgbé tó ṣe kú bẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ó wá bọ́ta láti ní ọ́fíìsì tó fẹ́ lọ èmi bá rí náà mi wà níjọ́ pátí yẹn dandan mo lọ sí láwáǹsì bẹ́ẹ̀ rí ẹ̀sùn méjì àwọn bọ́ìsì tí mo rí náà àwọn bọ́ìsì náà ojú mẹ́ta pátí lọ báyìí ìlú náà wà lọ́wọ́ ní àgbo meanwhile Àlàní sọ́kà tí mo pè ní mánéjà mi ẹ̀ ó ti sọ fún àwọn bọ́ìsì pé ó ti lọ sanwó instrument lẹ́yìn ọ̀fọ̀ àwọn pè ní tóyìn ọ̀dọ̀ àwọn ẹnjìníà Prince Adékúnlé àwọn náà ṣe ẹnjìníà fún àwọn òṣèlú àti Ṣẹ́gun Adéwálé ọ̀dọ̀ wọn láti management lẹ́yìn pàtì ó lóun kówó pọ̀ ló sọ ìpèdè wa ó padà wá mọ́ báyìí bóyá ìgbà tí mi gbọ́ fún bí kankan ní ìpòsí tẹ́lẹ̀mí tí mo ti gbọ́ pé bóyá wọ́n gbówó àbí wọn sanwó ó ṣàlọ́ láwáǹsì yẹn ààrẹ iṣẹ́ ààrẹ wípé bẹ́ẹ̀ ṣe padà wà nílà lọ́jọ́ kejì ní. so ìpadàbọ̀ bí ọ̀sẹ̀ kejì mo bọ̀ láti padà mo nílò ẹ̀rọ ìsàn kí nǹkan ṣàlàyé fún pé wọ́n ní ẹ ti wá búùkù bọ̀ tèmi ò bí owó bóyá mánéjà ló gbówó lọ bóyá ìbọn ni wọn fowó kankan jíṣẹ́ òun bá ní. bó ṣe ń sọ̀rọ̀ lọ ẹni tó wá tọ̀ wọ́n ń dé sòkòtò wọ́n wọ́n ní ọ́fíìsì lọ wọ́n á tẹ̀lé lẹ́nu bí tí ń jókòó sí àwọn ọlọ́pàá wọ́n wá ní ìtòbí ìṣòro pé Mr. Kini ọ̀gbẹ́ni musician ta pè ní ilé pádìpù nìyí tí ò wá disappoint wa náà ẹ̀mọ́ ọlọ́pàá ṣe intelligence ó wà fún mi kàwé ẹ̀gbọ́n wọn lẹ́yìn ẹ̀mí kọ́ ní ìmọ̀ ọgbọ́n àtúntì rán ìrànkan kan lọ mórí síìtì tí wọ́n ti jà mọ́ ẹ̀fọ́ wa níbẹ̀ mo gbàdé mórí síìtì olójọ́ mẹ́ta ń lò. má lè gbàgbé mi. ìyàwó mi ló wá sẹ̀ wọ́n sẹ̀ wá san 3,500 yẹn padà ní police station. wọ́n tó fún mi. bẹ́ẹ̀ ni àtijọ́ yẹn ni mi ti rí mánéjà yẹn mọ́dọ̀ ẹ rí mọ́. kò dọ́ mi ìfojú kan báyìí kódà mi ò lè pàdé. kílẹ̀ korúkọ ẹ̀. Àlàní sọ̀rọ̀. ṣé kò ṣe Ìbàdàn? ọmọ Abẹ́òkúta ni. mo ti wá jábẹ́ òkúta wọn. lágbára ìlú ọmọ Fúlàní ó ti kọrin lọ́dọ̀ ìlú ọmọ Fúlàní. Àlàní sọ́kà bẹ́ẹ̀ ó gbé lẹ́yìn àìlọ́mọ wúrà ojú ti rí tó nìyẹn bàbá. ìmọ̀ràn wo lẹ ní fún àwọn ọkọ̀ fún james pẹ̀lú ìrírí tẹ̀yìn tí ní. ìmọ̀ràn wa ni pé sẹ́mọ̀ gbogbo wọn bá ṣe wà ẹ̀sìn kò sẹ́ni tí ò mọ̀ gbà tí òun bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ti pèsè àwọn kíní kan ẹni tó bẹ̀rẹ̀ ní títírì ẹni tó bẹ̀rẹ̀ ní títọ́ ẹni tó bẹ̀rẹ̀ ní báyìí. ọmọdé mẹ́ta ló mẹ́la kátàkátà níṣẹ́ ni wọ́n bá máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí orí tọ́lọ́run ṣe fún wọn nítorí pé tó bá jẹ́ ní pé nígbà tiwa bí nǹkan ṣe dé tọ́nà bọ́ndù fún àwọn ọmọ sẹ́yìn láńláwó orú bẹ́ẹ̀ báwa náà ni àfi ṣe bẹ́ẹ̀ sí bàbá wọn. wọ́n kàn dé wọn oúnjẹ sábà kí wọ́n bára wọn ṣe pé ẹgbẹ́ kan lágbájá kan owó ọ̀tẹ̀ nígbà tá a ti sọ pé fúnmà unity bàtà ti dé bíi fúnmà lẹ̀ nígbà tá a inaugurate national fúnmà táwọn fi kọ́kọ́ pè ní tí mo fi jẹ́ first president. the first president of Fuji musician in Nigeria Alhaji Waidi Akanbi. ṣé òyìnbó wà mẹ́ láti pẹ̀lú sí wọn mẹ́ láti dáwọ́dẹ̀ sọ. Barrister ńkọ́. Barrister ńkọ́. so bàtà ṣe tán ọ̀rọ̀ manage ẹgbẹ́ àwọn adé support yẹn support yẹn pẹ̀lú ẹnu lásán yìí wọ́n tó kọ́ kí lọ́wọ́lọ́wọ́ kí wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí ohun tọ́lọ́run ṣe fún ẹ wọ́n sì fi ìfẹ́ ẹ̀mí ìmoore tọ́lọ́run ṣe fún ẹ wọ́n fi hàn láàrin ara rẹ̀ wọ́n fi hàn sáwọn àwọn aṣíwájú àwọn bàbá àgbàlagbà tó bá nídìí iṣẹ́ títì torí ọ̀pọ̀lọpọ̀ wọn akàn rí wọn bẹ́ẹ̀ òkèèrè láti ń wúra wọn. òkèèrè.
ẹnìkan ò wá ẹnìkan ò tiẹ̀ fẹ́ mọ̀ bọ́ yẹ ẹnìkan ẹbí ọ̀tọ̀ ẹ̀yin náà lẹ́nu sọ nígbà tán láwọn kan sọ pé ẹnìkan nọ́mbà 1 ẹnìkan nọ́mbà 2 ẹnìkan nọ́mbà ta ni ò mọ kàtígórì ẹ̀ Karaji love assist now káwá sọ pé bàbá tó ti wọ 80 years kọ́mọ tí ò ju 60 something wọ́n máa bá wò wọ́n pé orí kò lówó òun ga ju bàbá yìí lọ ẹni tó ẹsẹ̀ fún ẹ̀gbọ́n ẹ̀ tó máa bọ̀ wọ́n ìdáná tó ṣe ní wò ó ń júwe báwọn àwọn bá gbò tiẹ̀ ní òye sínú àwọn náà àdàgbà títọ́ lọ pé àgbàdo àkúbàjẹ́ fẹ́ ní kíkà àmọ́ kan rántí pé kò sí aṣọ tuntun tá a wọ̀ tá à ń fún wọn lé yọkàn yín padà níbi sí lágbájá sí ẹni kan fẹ́ ní tàwọn tó ń ṣe kí kárí mi ló pọ̀ nǹkan tá ló ń ṣe bí a ṣe ń ṣe association wà yín sìn ó yẹ kí contribution wà látọ̀dọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ mínísítà sínú ẹgbẹ́ ṣé bá ara àwọn ẹgbẹ́ onítíátà àwọn wà àwọn ẹgbẹ́ patriotic theatre lẹ́mìjọ́ mẹ́ta sínétọ̀ kan wọ́n lọ bá ní ìrùsí ó fún ọmọ tó fún ọ ní mílíọ̀nù nítorí ayé ṣáwọ̀ ọ̀rẹ́ ni tí àwọn òní ẹnìkankan tó láìkí òkúṣì àbí tá a ti pé orin pàtàkì àbí tá a ṣe campaign nínú àwọn ọ̀nàrìbù wa wọ́n lè ṣe nǹkan àwọn tó wà tán súnmọ́ wọn wà àwọn òní ara wọn nìkan gbogbo ẹnu lèmi sọ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe nǹkan fún mi tó bá wù mí pé àwọn ará bíi àwọn náà contribute aláìfàyèsà ọkọ ò ní Síkírù Àyìndé kọrí ti Àyìnlá Dáúdà kan mú àwọn lájọ gbé fújì sókè tó fi lókè kí òun ò ṣe má dárúkọ àwọn ó sọ pé òun nìkan ta ló emulate ìlú system ẹnìkan òṣùpá ẹnìkan àtàwẹ́wẹ́ ẹnìkan àtàkùrù àwọn kan rántí pé kò sí pé àwọn bá yá àgbà dé pé òfin nílẹ̀ pé àfihàn. kódà Alhaji Waheed Akàngbé ni a ti ń gbóhùn látàárọ̀ lórí ètò ẹ má gbàgbé fídíò bàbá wa kan Alhaji love assist mo jùlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta ṣẹ́ni pé lára ohun tí mo sọ bẹ̀lẹ̀ ń wò ọ̀pọ̀ àwọn tí Ọlọ́run bá lànà fún ìdíṣẹ́ yìí ṣàárọ̀ tí àwọn àgbà yìí ṣá abọ́pọ̀ ọ̀nà wa ń rò pé tá a bá ṣèrànlọ́wọ́ kan fún wọn ó fẹ́ ṣèpalára fún wa ni omi ìpáwa náà ní kànú nìyí bí lọ́wọ́n bàbá yìí tá a bá ti lè kó wọn jọ àwọn onítíátà ń ṣerú ẹ wọ́n ń kó àwọn àgbààgbà wọn jọ táwọn kan ń ṣètọ́jú wọn ìwọ tọ́wọ́ ẹ wà ń bẹ̀ lónìí àní ìtẹ́ ń ṣe fáwọn aráàta ò dáa àwọn tó lànà fún yìí náà kọ́ bẹ́ẹ̀ tí ẹ̀ mọ àwọn tó pọ̀ ṣé báwọn kan náà lẹ̀ ń wò yìí. fújì tẹ́rí yẹn Síkírù Àyìndé Barrister ìmọ̀ rẹ̀ àfi tẹ̀lé fújì. ṣé ká gbà pọ̀gá ni Barrister jẹ́ sẹ́yìn. sàwáwò ni wọ́n pẹ̀lú ìṣèlú. 1945. bàbá kan ni mo wà pẹ̀lú wọn lónìí Alhaji love assist àgbà onífújì ni wọn. ó ní nǹkan tí mo fẹ́ ṣe fún bàbá mi ìṣerú ẹ̀ látìgbà tí mo ti ń wọlé wọn ni mo ti ń rí àpẹẹrẹ kan. ṣé nígbà táwa ń bètò lọ mo wá sọ pé mo fẹ́ kí àwọn èèyàn mú dùnú bá bàbá yìí. gbogbo ìwọ tó o bá fẹ́ bá mi dá sí ọ̀rọ̀ bàbá yìí ní mọ̀ yàláyé ẹ̀. gbogbo ìwọ tó ń wò mí káàkiri àgbáyé tó o jẹ́ olólùfẹ́ àgbàlagbà. account number bàbá náà rèé. torí Ọlọ́run bá mi fi nǹkan síbẹ̀. ẹ̀yin aráalé ẹ̀kọ́ nìyẹn náà jẹ́ fáwa náà bí gbogbo iṣẹ́ táwa náà bá ń ṣe ká máa múra ọjọ́ alẹ́ sílẹ̀ ọ̀pọ̀ èèyàn táyẹ̀ lànà fún lónìí ọwọ́ ẹlòmíì bá tẹ̀kù dà kò ní rántí èèyàn. bàbá love assist wò sẹ́ nípasẹ̀ ètò yìí mo fẹ́ kọ́ra pẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún méjì lẹ ti ṣe ẹni kẹta tẹ́ ẹ ṣe tẹ́ ẹ pè ní it's time torí ìdìbò kò jáde orin dẹ̀ wà bẹ́ẹ̀ ṣé tábà náà kan sìn tán ní òkè bàbá ẹ wá lọ studio kẹ wá lọ ṣe orin fún wa gbọ́ ó wà wọ́n máa sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn sìn ṣọ́ra yìí tẹ́ tún fẹ́ ṣe birthday àwọn náà lè compose orin fún yín tẹ́ ẹ bá fún wọn lówó tó o bá fowó ránṣẹ́ sílọ̀ bàbá yìí náà tó ń ṣe nǹkan fún ẹ ata àtẹ̀pọ̀ ẹ tó ń jẹ náà ẹlẹ́dàá wọn á ṣàdúrà fún ẹ bàbá ẹ bá mi ṣẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. 081 27 49 57 00 081 27 49 57 00. Ajé Akàngbé ọmọ ají bọ́ọ̀sì nìbàdàn o
ìláyé olúwa mọ̀ jẹ́jábọ̀ orí ẹni sọ́là òwúrẹ́ ẹni ẹlẹ́dàá ẹni ìwúra òwúrẹ́ ẹni bí ń bá jí lówùúrọ̀ gbàgbárí mi mú orí mi kó máa jẹ́ ń tẹ́ o ẹlẹ́dàá mi kó máa jẹ́ ń tẹ́ o orí mi kó máa jẹ́ ń tẹ́ o bí ń bá ronú orin tórin bá ń gbé mi lọ́kàn ìránṣẹ́ kẹrẹ ìlọsóde ìbànújẹ́ iṣẹ́ kékeré owó ńlá mo fẹ́ tèmi mi ò ní ṣiṣẹ́ sílẹ̀ bọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́mí jẹ. bóyá ló mú ojú rí ọgbọ́n nínú